Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ ń kọ́? Ẹ kú ọjọ́ èní. Èní ni Monday 28th of April 2025. Gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí èní. A kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ọjọ́ ìbí èní, èmi yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ní agbára Ọlọ́run. Happy birthday to you all. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Ìdùnnú Ọlọ́run kò ní fi gbogbo yín sílẹ̀ o. Mo ní kí n fún yín ní update lórí ọ̀rọ̀ tí a sọ tí lánàá ni. Lórí bí àwọn àǹtí wa gbogbo yìí bí wọ́n ṣe lọ kọ orúkọ wọn sí inú ìwé olóore tó jẹ́ registry book tí wọ́n dẹ̀ ní bàbá wẹ̀rẹ̀ ńlá àṣírí yẹn tú sí ọwọ́ wọn. Wọ́n dẹ̀ yọ gbogbo orúkọ wọn pátápátá. Wọ́n dẹ̀ fi orúkọ Queen Naomi sí padà. Nítorí nǹkan tá a gbọ́ ni pé wọn ò tí ì ṣe ritual tó yẹ kán ṣe as olórí. In fact gan, a gbọ́ pé àwọn elder kọ̀ọ̀kan ipe wọn bínú lórí ọ̀rọ̀ yẹn, ipe wọn ní wọn yẹ láti máa pè wọ́n ní olórí nítorí pé wọ́n ṣe gbogbo àwọn ojúṣe tó yẹ kán ṣe allegedly bí a ṣe gbọ́ o ẹ̀yin ará ilé. Nǹkan tá a wá ń gbọ́ nísìn ni pé àwọn elder yìí wá sí inú ààfin bàbá wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní wọ́n fẹ́ rí àwọn olórí yìí. Ipe nítorí gbogbo ọ̀rọ̀ tó ń jà ràn-ẹ̀ràn nílẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni pé ìgbà tí wọ́n dé wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá ní kán pèsè oúnjẹ fún wọn. Ṣùgbọ́n wọ́n ní àwọn elder yìí wọ́n refuse láti jẹ oúnjẹ o. Kì í ṣe ọ̀rọ̀ oúnjẹ ni àwọn bá wá sí inú ààfin bàbá wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní gbogbo nǹkan tó ń jà ràn-ẹ̀ràn yìí òun ni àwọn bá wá. Nítorí kábíyèsí ò kàn lè dákẹ́ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ipe nítorí pé àwọn SISSY wa gbogbo yìí wọ́n go so far pẹ̀lú nǹkan tó ń ṣe. Ipe àyà ò kò wọ́n. Ipe ìwé tí wọ́n lọ kọ orúkọ wọn sí yẹn kò yẹ kó kàn wọ́n lọ́wọ́ rárá. Ipe kò yẹ kó kàn wọ́n lọ́wọ́ rárá. Ipe irú àyà wo ni wọ́n ní tí wọ́n fi máa lọ mú orúkọ wọn tí wọ́n á fi lọ kọ sínú ìwé yẹn. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí o. Allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní ó yà wọ́n lẹ́nu. Ipe kábíyèsí wá mú ọ̀rọ̀ yìí bí ìgbà tó yẹ pé kò ń ṣe nǹkan tó yẹ pé wọ́n ní láti jìyà lórí nǹkan tó ń ṣe yìí. Ipe wọ́n gbọ́dọ̀ fi ojú winá lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n dá yìí. Ṣé mọ̀ pé orúkọ Dr. Elizabeth ò sí ńbẹ̀ àti orúkọ àǹtí wa Fashion. Ṣùgbọ́n orúkọ àǹtí wa A, orúkọ àǹtí wa R, orúkọ àǹtí wa Church. Àwọn yẹn wọ́n kọ orúkọ wọn sí ni dem àtàǹtí wa M. Ẹ ti mọ̀ pé àwọn tó máa kọ orúkọ wọn sí náà nìyẹn. So lórí ọ̀rọ̀ £500 tá a gbọ́. Wọ́n ní àǹtí wa R mọ̀ ń pa ẹ̀. Àǹtí wa R dẹ̀ ń tẹ́ pé àwọn ò mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ẹni tí wọ́n fún ní £500 wọ́n ní ẹni yẹn ní pé ẹni tó fún un ní envelope òun ni àǹtí wa A. So bóyá àǹtí wa A fẹ́ drag àǹtí wa R sínú ọ̀rọ̀ yìí ni a lè sọ. Ṣùgbọ́n wọ́n lẹ́ni yẹn ní àǹtí wa A ló fún òun ní envelope. Wípé ìgbà tí òun wá ṣí envelope yẹn lòun wá rí pé pounds ni òun wá lọ dá padà fún. Ṣùgbọ́n wọ́n ní àǹtí wa R mọ̀ ń pa ẹ̀. Wọ́n ní wọ́n jọ ń plan gbogbo àwọn ìwà yẹn ni. Bóyá lóòótọ́ ni o, bóyá rọ́ ni mi ò lè sọ. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ẹ̀yin ará ilé. Ẹ rí pé owó wà lóko ló ń gẹ̀ ẹ̀yin èèyàn lé. Kí ló dé tó jẹ́ pé bíi bribe kò ń tọ́ nínú ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe bribe àwọn elder nìyẹn tí tó jẹ́ pé àwọn ìyẹn fúnra wọn. Wọ́n láwọn ò gbowó. Àwọn ò gbowó mọ́ lọ́wọ́ yín. Ipe no àwọn ò lè dalẹ̀ ọba àwọn. Ìyẹn bàbá wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá ló máa ń
fi wọ́n sílẹ̀ tí wọ́n ò ní ṣe nǹkan kan sí nǹkan tí wọ́n bá ṣe. Wọ́n ní ṣùgbọ́n àwọn máa make sure pé wọ́n jìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. Pé nítorí nǹkan tí àwọn sisi wa gbogbo yìí ṣe abomination ni láti lọ yọ orúkọ Queen Naomi kúrò nínú registry marriage book tó wà ní inú ààfin. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa church wọ́n ló mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Báwo ni àǹtí wa church ṣe mọ̀ nípa ọ̀rọ̀ yìí? Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ni ó máa ń ṣe gbogbo àwọn bíi write up fún kábíyèsí, ló dẹ̀ máa ń fún kábíyèsí ní schedule látìgbà tí Dr. Elizabeth ti lọ. Ṣé mọ̀ pé Dr. Elizabeth lọ ń gbà kan tí wọ́n sí nínú ààfin, wọ́n ní kábíyèsí hand over gbogbo àwọn duty yẹn fún àǹtí wa church. Wọ́n ní ìgbà tí wọ́n mú Queen Naomi gan, tí wọ́n ní problem pẹ̀lú Stanbic yẹn tán wà ní Agodi nìbàdàn. Wọ́n ní òun ló lọ kọ S-Coin sí write up sí orí Facebook àti newspaper àti gbogbo àwọn social media. Wọ́n lòun ló lọ kọ kínní yẹn. Wọ́n ní inú bí bàbá Erin láǹgbà tán rí write up yẹn. Wọ́n ní àǹtí wa church ló lọ yọ orúkọ Queen Naomi allegedly bá ṣe gbọ́ o kúrò nínú registry marriage book èyí tí ó wà nínú ààfin. Nǹkan tí a gbọ́ nìyẹn èèyàn lé. Wọ́n ní bàbá Erin ńlá ṣọ̀kẹ́. Wọ́n ní bí wọ́n ṣe lọ replace ẹ̀ pẹ̀lú ọkùnrin míì láti máa bá iṣẹ́ yẹn lọ nìyẹn. Wọ́n ní ó ya àǹtí wa church lẹ́nu nígbà tí bàbá Erin ńlá tí wọ́n replace ẹ̀, torí wọ́n ní àǹtí wa church wọ́n ló ti jẹ́ secretary governor kan rí lẹ́kọ̀ọ́. Wọ́n ní so ó mọṣẹ́ yẹn gan. Ṣùgbọ́n wọ́n ní gbogbo àwọn nǹkan tí àǹtí wa church ń ṣe, wọ́n ní ó fi ń hurt Queen Naomi ni. Wọ́n ní bí kábíyèsí ṣe replace àǹtí wa church pẹ̀lú ọkùnrin tó máa bá iṣẹ́ yìí lọ nìyẹn. Wọ́n ní àwọn elder dẹ̀ yarí wípé gbogbo nǹkan tí àwọn àǹtí wa gbogbo yìí ṣe, wọ́n máa jìyà ẹ̀ṣẹ̀ wọn, wípé àwọn ò lè dákẹ́. Àti wípé gbogbo bí kábíyèsí ṣe ń mú ọ̀rọ̀ yìí, àwọn gbọ́dọ̀ make sure pé Queen Naomi àti àrẹ̀mọ wọ́n wà protected. Ìgbà tí àwọn dẹ̀ ti rí ibi tí ọ̀rọ̀ yìí já sí, wípé gbogbo nǹkan tí àwọn àǹtí wa gbogbo yìí ṣe pátápátá wọ́n gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àwọn elder sọ. Wọ́n ní wọ́n bínú gan o. Bí a ṣe gbọ́ o, allegedly o, wọ́n náà bínú gan sí ìwà tí àwọn àǹtí wa gbogbo yìí wù. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé àwọn àǹtí wa yìí wọ́n ń sọ fún bàbá Erin ńlá pé bàbá Erin ńlá àwọn náà ṣe nǹkan tí ò yẹ kán ṣe. Wípé nítorí kò yẹ kí wọ́n rí àwọn àti Queen Naomi pọ̀ lọ́jọ́ Ọ̀jájá park. Wípé ṣùgbọ́n wọ́n rí wọn pọ̀. Wípé so nǹkan táwọn lè ní láti fi jà ni àwọn fi ń jà. Ìtorí náà ni àwọn fi lọ kọ orúkọ ara àwọn sí inú ìwé yẹn. Wọ́n ní àwọn elder ní nǹkan tó bá wù wọ́n náà lè sọ. Wípé ṣùgbọ́n abomination ni nǹkan tó ń commit yìí. Wípé kò yẹ kí orúkọ wọn wọ inú ìwé yẹn nítorí pé wọ́n ti ṣe ritual tó yẹ kán ṣe. So bí a ṣe gbọ́ nìyẹn tán ní bàbá Erin ńlá replace àǹtí wa church pẹ̀lú ẹni tó máa ṣe iṣẹ́ fún wọn nínú ààfin, tó máa edit gbogbo àwọn fóònù wọn àti àwọn iṣẹ́ tó bá yẹ kán ṣe. Wọ́n ní inú bí àǹtí wa church gan fún ìgbésẹ̀ bàbá Erin ńlá lórí ọ̀rọ̀ yìí. Wípé bàbá Erin ńlá lọ replace duty wọn nínú ààfin. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Mo fẹ́ mú gist mi wá fún yín lórí ọ̀rọ̀ àǹtí wa pẹ̀lú hairdresser. Ẹ máa rí nínú gist mi kejì tó máa jáde láìpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tá a gbọ́ yìí tá wa torchlight sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. A kú ọjọ́ Monday. Ọjọ́ ẹni ó máa tu èmi àti yín lára o. Ẹ máa
gbáradì fún prize giveaway wa tó ń bọ̀ lọ́nà ní July 15 abáwaláyé ààrẹ máa comment ẹ máa share subscribe o ẹ̀yin tẹ́ bá ti subscribe àánú Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ o orúkọ mi ní Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dé tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi dúró ti gbogbo ẹ̀yin subscribers mi o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV ẹ káàbọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.